àsìkò yìí, ọba tó ní wá tó lẹ́mìí wá tó ní ogun tá ni aṣọ pẹ̀lú ikọ̀ àti ìrìnjú Elédùmarè Prophet Michael Ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ God Feminist tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàbá àkú oṣù tuntun, oṣù August, àgbàrá Ọlọ́run ní fẹ́lẹ́ sàtìmọ́ fún wa. tó ká tó wọlé ètò ẹ bá kí gbogbo àwọn èèyàn wa. Kò ní forúkọ Ọlọ́run, mo gbàdúrà fún gbogbo ojú tó ń rí mi níbikíbi kí àánú Ọlọ́run kó wá yín rí ní oṣù tuntun yìí. Ohun tuntun ní orúkọ Jésù Kristi, ọ̀run á ṣe nínú ayé yín. Gbogbo làálàá tẹ́ ti bá kọjá ní July, Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Rome chapter 8 verse 18. Ó ní pẹ̀lú gbogbo làálàá àti gbogbo dààmú pọ́njú tẹ́ ti rí yìí, ó ní fún ògo ìyanu tó ń bọ̀ ní nínú oṣù táwa yìí. Ògo ìyanu, ògo ìbùkún, ògo ìdùnnú, ògo tọkàn yín yóò balẹ̀ ní orúkọ Jésù yóò farahàn láyé yín. Gbogbo ayé, gbogbo ènìyàn tó mọ̀ yín rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù wọ́n tún bá yín yan Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí o, Jésù Olúwa wa. Àmín àmín. Bàbá ìtawẹ́ gbé ẹ̀wọ̀n náà ní oṣù August. Irú oṣù wo ni oṣù August? Àwọn tó bá bí nínú oṣù yìí kí náà gbọdọ̀ yẹra fún, kí náà gbọdọ̀ máa ṣe, irú ọmọ wo ni wọ́n? Ẹ ṣé sà. Oṣù August jẹ́ oṣù ìyanu. Àwọn tí a bá bí nínú oṣù yìí ní bí ẹ̀mí ṣe darí mi lọ́wọ́ máa jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́. Now, àwọn tá a bá bí nínú oṣù yìí wọ́n máa láìkì nǹkan aláràbarà. Ẹ̀rí amúmiri bí a ti ń béèrè lọ́wọ́ mi, amúmiri ọ̀gẹ̀dẹ̀ tí ó ń gbó dé ìdajì. Ọ̀gẹ̀dẹ̀ tó gbó, ojú ọ̀gẹ̀dẹ̀ ńláńlá àgbààgbà ó gbó dé ìdajì, ọmọ wa pọ̀ ní orí rẹ̀. Now, kí ni ìtumọ̀ eléyìí? Ìtumọ̀ eléyìí lọ báyìí pé àwọn èèyàn ńláńlá, irú àwọn ọmọ August máa ń jẹ́ ọmọ ńláńlá, wọ́n máa ń jẹ́ ọmọ ológo, àwọn ọmọ tó máa ń gbé nǹkan ńláńlá ṣe. Now, August yẹn so mọ́ June, ó so mọ́ July ni. Ẹ̀rí wọ́n jẹ́ ọmọ tó yẹ pé nǹkan ńlá ni wọ́n máa rò lọ́kàn láti ṣe, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run nítorí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ńlá Ọlọ́run ló ní ògo yẹn. Nǹkan tó dára ò sí fún Sátánì, Ọlọ́run ló ní gbogbo nǹkan dára. Irú èèyàn bẹ́ẹ̀, àwọn ọmọ ológo bẹ́ẹ̀ tó bá súnmọ́ Ọlọ́run ní àsìkò yìí, ó di dandan kí wọ́n rí àánú gbà. Àwọn ọmọ August máa ń jẹ́ àwọn ọmọ tó máa ń láìkẹ́ aṣọ purple. Jẹ́ kí n tún wá fún yín lórí ọ̀fẹ́ kan tí ẹ̀mí Ọlọ́run darí mi. Ìwọ tó bá jẹ́ ọmọ August, lọ ṣe báyìí. Mú èso oríṣiríṣi kó o lọ fi ṣe ìtọrẹ àánú. Gbàdúrà sí èso ló nínú gbogbo nǹkan tó bá gbàgbọ́ lé lórí. Jẹ́ kó èso yẹn kó má jẹ́ ìkan, nítorí pé ó máa dára. Ìtẹ́mi Ọlọ́run bá tú ó ju ọgbọ́n, ìmọ̀ àti òye ènìyàn lọ. Gbogbo ìwọ tó ń wò mí níbikíbi ní ti oṣù yìí ni mò ń sọ fún ẹ o. Àti ọ̀run mú mi wọnú ẹ̀mí lórí ẹ̀. Amúmiri ọ̀gẹ̀dẹ̀ àgbagbà èyí tí ó pọ́n dé dàjìdàjì, ó dẹ̀ wà lára igi ẹ̀ tó so jẹ délẹ̀. So amúmiri igi ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n so ní okùn mọ́ra wọn. Wọ́n á béèrè pé kí lélẹ́yìí. Ó ní àwọn ọmọ oṣù yìí máa ń jẹ́ oṣù àwọn ọmọ ẹlẹ́gbẹ́. Wọ́n máa ń ní ẹgbẹ́. Ìyẹn kìíní. Àṣírí ńlá ló ń rí iye owó tó bá jọ ọmọ oṣù yìí. Àwọn kan tó ẹ̀mí Ọlọ́run tó wá fún yé mi pé now wọ́n máa ọ̀gẹ̀dẹ̀ àgbagbà míì ni pé nǹkan ńláńlá, èèyàn ńláńlá, wọ́n máa ń jẹ́ èèyàn ńláńlá, àwọn èèyàn pàtàkì láwùjọ. Now wọ́n gbọ́dọ̀ wá jẹ́ ẹni tó máa súnmọ́ Ọlọ́run, nítorí gbogbo ohun tó bá dára pátá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. So fún ìdí èyí, ìwọ tó bá jọ ọmọ oṣù yìí súnmọ́ Ọlọ́run, wá ṣe nǹkan tẹ́mi Ọlọ́run sọ nípa ẹ̀. Mi fẹ́ mọ ẹ̀sìn tó ń sìn. Tó bá kàn ṣáà ti gbọ́ Ọlọ́run gbọ́, ìpè Ọlọ́run wà láàyè. Orúkọ ìjọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, tí mò ń sọ̀rọ̀ níbẹ̀ yìí ni Lord God liveth. As God liveth and you believe that God liveth, lọ ṣe kíní, kó èso oríṣiríṣi sínú agbọ̀n. O lè kó sweet mọ́, o lè fi dùn ọmọdé nínú. Bó ṣe ń pín fún wọn kó máa gbàdúrà, kó béèrè pé kóṣù yìí tó jálẹ̀,
jẹ́ kí n rí nǹkan ayọ̀ gbéjó, jẹ́ kí n rí nǹkan rí tọ́ka sí pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run wà á mú ẹ̀rí wá. àmín àmín. So, ẹ̀yin ọmọ August ìmọ̀ràn tàtà náà ni wòlíì ti gbà yín wọ́n ti sọ ohun tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe àti ohun tí ẹ gbọ́dọ̀ yẹra fún. Kí ni wọ́n gbọ́dọ̀ yẹra fún? Àwọn ọmọ August wọ́n máa yẹra fún nǹkan tó jẹ́ pé ó ń gbóná jù. Bẹ́ẹ̀ kẹ́ máa bínú kọ́ máa bẹ̀bẹ̀ kó má tètè gbọ́. Tó bá yẹ pé o jẹ́ kan tó yẹ pé kò sí ni o máa jẹ́ nínú rúru tínú ẹ bá ti ru tó bá ti rẹ́ni sọ pé ó ti tó tètè ya da lílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó mọ̀ pé oṣù ẹ ò fẹ́ gbogbo pé kò bínú jálẹ̀ kò bínú mọ́jú séèyàn. Ìyẹn kan tó bá jẹ́ pé oúnjẹ tán sọ lórí iná lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń gbóná ní gbúrú bébí ṣe lè hùn kó pa ẹ́ tó jẹ́ ká fẹ́fẹ́ di sí kó fẹ́ sí díẹ̀ kó lé ooru gbígbóná yẹn lọ kó wá jẹ ní tútù kó fi fọkànbalẹ̀ jẹ ẹ̀rí. ọ̀nà rẹ̀ ti gbọ́ yẹn. àti pé máa gbàdúrà bó jẹ́ ìgbà 3 lóòjọ́ yóò dára fún ọ. yóò dára fún ọ. bàbá ká tó máa lọ ẹja sáré wọnú àwọn àlá méjì yìí. àkọ́kọ́ tí yẹn bá lálàá pé òun wọ àkísà tó kàn rí pé ó bá àkísà lára rẹ̀ kí ni túmọ̀ eléyìí? tí wọn bá wọ àkísà lójú àlá àkísà òun ṣe nǹkan tó dáa èyí tí wọn bá bọ́ àkísà lójú àlá tó. ẹ tó bá rí pàṣẹ tún ló ń wọ̀ tẹ́lẹ̀ wá dàkísà mọ́ lọ́rùn. kò dáa o kò dáa sà tí nǹkan bá nó dáa bóyá ó ní bó ṣe tú sí ẹ̀rí irú àwọn àlá bẹ́ẹ̀ tó máa ń mú ẹ̀ka wá wọ́n máa ń so mọ́ nǹkan kan tẹ́ pé tí wọn bá lálàá wá sọ pé báwo ló ṣe lálàá yẹn ó lè jẹ́ ìbẹ̀rẹ̀ àlá yẹn ló máa mú ìtumọ̀ ìgbẹ̀yìn wá ó dẹ̀ lè jẹ́ ìgbẹ̀yìn àlá ló máa ń mú ìtumọ̀ ìbẹ̀rẹ̀ wá ó lè jẹ́ àárín méjì náà máa sọ nǹkan tó máa ṣe ok ẹnìkan ó lálàá kan ló bá sọ pé òun ṣàgbọ́ nínú ojú àlá yẹn tán dárúkọ pé mú yìí wá ó ti ní bó ṣe lálàá yẹn ṣùgbọ́n orúkọ yẹn jẹ́ pé mú yìí wá gbà tí a fẹ́ wádìí àlá yẹn mú yìí wá yẹn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ni ó jẹ́ ìtumọ̀ àlá yẹn so nígbà tí a tú fún tó dẹ̀ gbégbèsè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ so téèyàn bá rí pé òun bọṣọ lójú àlá tí aṣọ yẹn fàya lọ́rùn ẹ̀ tó jẹ́ pé ó ti dárí tó wá fàya kò ń ṣe nǹkan tó dáa ṣùgbọ́n téèyàn bá bọṣọ tó fàya lójú àlá àbí tó wọṣọ tó fàya tó wá ń sunkún lójú àlá ìyẹn tún dáa dàsí pé Ọlọ́run fẹ́ rẹ̀ lẹ́kún ìṣòro tó rìn nínú ẹ̀ ó fẹ́ dópin lásìkò yẹn ẹ̀rí téèyàn bá bọ́ṣọ èrí kúrò lọ́rùn ẹ̀ dàsí pé Ọlọ́run fẹ́ mú láti ṣò lórí àwọn èèyàn ó ń lọ sípò kan tó jẹ́ pé òun ló máa jẹ́ adarí àwọn èèyàn kan so ó fẹ́ bọ́ òṣì àti ìyà sílẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá wọṣọ tó fàya títílẹ̀ fi mọ́ kó ní tó ń gbàdúrà ni o lórúkọ Jésù a ò ní rí pọ́njú. àmín. ẹni tó bá wá ń lára lórí àwọn òkú ẹ̀ tó ti kú òkú tó ti kú látọdún 10 tó ti kú látọdún ọdún tó wá ń rí wọn bí ẹni pé ẹjọ wà láyé bí ẹni pé ìjẹun ṣe pọ̀ kí ni ìtumọ̀ eléyìí? ó depends sir. ẹni tó bá lálàá tó ń rá àwọn òkú kò ń ṣe nǹkan tó dáa ṣùgbọ́n ó possible kéèyàn lálàá kí wọ́n fún ní message káwọn òkú fún ní message nǹkan tó bá da òun pẹ̀lú àwọn òkú yẹn pọ̀ ok ẹnìkan sọ pé òun lálàá òun rí màmá òun wá yí ẹ̀yìn sóhun màmá òun wá sọ fún pé ìwọ nìkan ló lè bá mi yún ẹ̀yìn yìí ìwọ ló máa ń mọ ògóró ẹ̀yìn mi yún ó yá bá mi yún ẹ̀yìn gbà tó sọ̀rọ̀ ẹ̀mí ìṣìníyèdè fún mi mo ní ṣé ẹ̀ ń jà sí nǹkan kan nínú ẹbí ó ní bẹ́ẹ̀ ni mo ní sórí ipò ewé ló wà ó náà lòun kéré jù mo ní ìwọ tó kéré jù ló máa ṣètò ẹ o ìwọ ló máa tún ẹ̀yìn màmá ń ṣe tó bá jẹ́ nǹkan bí ogún wà ó ní ogún wà mo ní ṣé orí ogún yẹn gbogbo nǹkan tó bá sọ ni kò jẹ́ kó dùn mọ́ ẹ lára tó bá di pé àwọn ní ìjà tiẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ṣé orí ìyá ẹ̀ ń sọ fún ẹ pé ìwọ ló dàbí pé o náà ní ìtùnú ògùn ẹ tayọ àwọn ẹ̀gbọ́n ẹ má bá wọn jà sí nǹkan ntán bá fún ẹ òun ni kò gbà ẹni ìkejì ní pé tó bá rí pọ́njà pẹ́ẹ̀tì gbogbo wọn lọ́tún lọ́sì ẹnu ẹ làṣẹ wà o lè jẹ́ àbúrò sí wọn wá lọ ṣe kinní kan
irú ìyá tó fi ara hàn ẹ́ tó bojú wẹ̀yìn tó fi ara hàn ẹ́ tó sọ ohun tó ṣe fún ẹ ìyá gidi nìyẹn o. Àwọn òkú kan máa ń kú yányán tí ò nítumọ̀, àwọn òkú kan máa fara hàn ọmọ wọn láti máa sọ̀rọ̀ fún wọn. Eléyìí sọ̀rọ̀ fún ẹ tó dẹ̀ nítumọ̀, lọ ṣe nǹkan kan kó fi ṣèrántí ìyá ẹ pé bí ìgbà tó ṣèrántí ìyá ẹ lọ ṣe. Ó lè má jẹ́ nǹkan tó pọ̀ o, ó lè jẹ́ nǹkan kékeré báyìí, ṣá lọ ṣe kó lọ dúpẹ́, kò jù bẹ́ẹ̀ lọ. ìrọ̀lẹ́ ti gbọ́ látẹnu wòlíì ọlọ́run alààyè prophet Michael olórí ìjọ Lord God Liveth tó wà ní ìpínlẹ̀ Èkó. Àbáká tó máa lọ ẹ̀wọ̀ nọ́mbà àwọn èèyàn lè pè sí ẹni tó lálàá tí ò yé, ẹni tó fẹ́ bóyá ọmọ August ní ẹ tó fẹ́ béèrè àwọn nǹkan míì tàbí oṣù míì tí kì í ṣe August ní tiẹ̀ ọ̀ wá fẹ́ béèrè lọ́wọ́ wòlíì, nọ́mbà náà lè pè sí. Jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ, ìwọ tó bá jọmọ August tó ń rí ìjákulẹ̀ kì í ṣe tiẹ̀ o, iṣẹ́ èṣù ni o. So Ọlọ́run lè máa bá ṣe èṣù nínú ayé ẹ̀. O lè pe àwọn nọ́mbà yìí, ìwọ tó bá lálàá tí ò yẹ, tó bá nálà gọ̀, àlá ò gọ̀ rárá o. So má jẹ́ kán gba nǹkan lọ́wọ́ ẹ lójú àlá. Kò dẹ̀ sí àlá bó ṣe lè ní agbára tó tí ò nítumọ̀ and tí ò dẹ̀ ní solution. Àfẹnitọ́lọ́run bá ṣamọ̀nà ló ń bọ́ nínú ewu. So tó bá nírú ẹ̀bùn bẹ́ẹ̀ tó lálàá tí ò yẹ àbí pé tó fẹ́ wádìí tó fi rí bẹ́ẹ̀, so o lè pe nọ́mbà yìí 070 360 38757. ẹ bá pẹ́ lẹ́ẹ̀kan sí. 070 360 38757. nọ́mbà ayọ̀ tí ẹni yẹn ètè pín sí kí o rí ìtúsílẹ̀ àti ìdáǹdè gbà. Ó